so gbogbo àwọn mawadu mi wà tá ń kọ́ kódà ara àfà kọ́ wa ní mi. Alhamdulillahi rabbil alamin wala udwana illa ala adh-dhalimin. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àlékún kẹ́ àlékún gẹ́ kó máa bá Ànábì wa Muhammad kó máa dó lórí Ànábì nìkan kó fi dórí àwọn sàhábà Ànábì wa Muhammad àti gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwọn sàhábà tó fi dórí bàbá Maulana Sheikh Adam Abdullah Al-Ilory. Àlékún kẹ́ àlékún gẹ́ kó máa bá bàbá wa àgbà bàbá onímọ̀ lágége àti gbogbo àtàwọn òbí méjèèjì tí wọ́n ṣe Maulana Sheikh Adam kalẹ̀ àtàwọn alfa wọn àti gbogbo àwọn makí wọn kọ́lọ́kọ́ bá fèrèjì gbogbo alápapọ̀. Bismillahi kul wallah bismillahi rahman rahim wallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bàbá wa Maulana Mudril Markaz, àlékún ìṣọ́ Ọlọ́run, àlékún kíkún lápá Ọlọ́run, àlékún ààbò Ọlọ́run, àlékún àránṣe, àlékún jẹ́rí ọ̀tá Ọlọ́run má kàtẹ́ntì ẹ̀ kúrò lórí babaláyege albarka ọlá Ànábì wa Muhammad. Gbogbo ayé tó ti jókòó ẹ̀kọ́ tẹ́ máa ń kọ́ wa lórí ètò tuntun tẹ́ gbé kalẹ̀ fún wa Mudril Markaz hadiruhu wa mustaqbaluhu. Kí wọ́n ti ẹ̀kọ́kọ́ tó gbọ́rọ̀ náà gbogbo ayé fẹ́ gbọ́ sálámà yín tí máa bí àláfíà ni. Akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Babaláyege ní ọmọ àwọn al-mustaqimu billah wọ́n ní kẹ́ sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Babaláyege ní ọmọ àwọn al-muhaddith káwọn náà kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Tí èyàn bá ti wà pẹ̀lú babaláyege kò sí tó ń jẹ́ fàájì mímọ̀ ni. Tí ẹ bá ti jókòó tì wọ́n seriousness ni lórí ọ̀rọ̀ èdè Lárúbáwá yìí àti Islam. Ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa lọ lórí Mudril Markaz hadiruhu wa mustaqbaluhu. Àti wá dé orí kùsù kan à ń jẹ́ létí tí láti jọ yìí ni. Àti ẹ̀wá ní ká béèrè lọ́wọ́ yín sá. Báwo ni Maulana Sheikh Adam báwo ni wọ́n ṣe kó gbogbo àwọn ojúpọ̀nà mímọ̀ yìí báwo náà ṣe kó jọ? Tẹ́pẹ́ ta bá ń sọ̀rọ̀ kíyàn kọtíra ẹ borúkọ Maulana Sheikh Adam wájú ká kọrin ẹ borúkọ wọn wájú ní ọ̀rọ̀ literature ti Arabic ẹ bá wọn wájú lọ́rọ̀ tafsir wá sí ìta ká kọ́ máa ń kéwú ká darí ká ṣe ìdára ká darí ètò ọ̀rọ̀ fi kọ́ bàbá Maulana Sheikh Adam. Báwo ni wọ́n ṣe dé orí qimma yẹn Mawsu'iyyatul Ilory? Akramakumullah. Bismillahir Rahmanir Rahim. Bí wọ́n ṣe dórí qimma yẹn Ọlọ́run ló mọ̀. Allahu Akbar. Àmọ́ bí Azari ṣe rí tẹ́lẹ̀ nìyẹn. Báwọn àfáàzẹ́àrí ṣe rí tẹ́lẹ̀ ó nìyẹn kò sí takhasusat. Allahu Akbar. Níbi ká specialize lórí kíní kan ó ń jẹ́ ká gbàgbé nǹkan mi, ó ń jẹ́ ká gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá bá specialize lé lórí yẹn ó ní. Òun nìkan lè yóò mójútó pé fíìldì mi lélẹ́yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ìyẹn ó máa ń sọ èèyàn dọ̀lẹ ni kò ń jẹ́ kó ní mímọ̀ délẹ̀. Allahu Akbar. Kò ní jẹ́ kí èèyàn bá gbogbo fíìldì mu. Kò ní jẹ́ kí èèyàn bá gbogbo fíìldì mu. Akramakumullah. Ẹni tí mo lè sọ lórí ẹnìyẹn ní ṣókí. A rí pé àwọn Shuyukhul Azhar yẹn látorí ibi tó ti bẹ̀rẹ̀ mo ní tírà ẹ̀ tó dárúkọ gbogbo Sheikhul Azhar látòkè délẹ̀. Akramakumullah. Ó parí ẹ̀ sórí Zad al-Haq. Akramakumullah. Mo dẹ̀ mọ̀ yẹn mo bá. So ikọ̀ kan tó dárúkọ yẹn dábàáwò lugha al-arabiyya. Akramakumullah. Òun náà ló wá ní Hussein níbi mashikha tẹ́lẹ̀. Akramakumullah. Fikiu
dirasatul islamiyya anakumullah òun ló wà ń bẹ̀ anakumullah tẹ́lẹ̀ kuliya sharia akramakumullah so méjèèjì yìí òun ni wọ́n ń dì mú kò sí bó ṣe fẹ́ lọ lórí lugha arabiya tó ní kọjá lórí ọ̀pọ̀lọpọ̀ akramakumullah ní gbogbo àwọn subject tó jẹ́ ní dirasa gbogbo islamiyya àwọn subject tó jẹ́ dirasa lórí lugha akramakumullah tó bá mú lugha arabiya naam so tó bá mú sharia akramakumullah dirasatul islamiyya anakumullah gbogbo ẹ̀ ló máa kọ́ akramakumullah kò ní kọ́kàn tì kò ní sọ pé torí pé òun ṣe ṣẹ̀ríà kó wá yọ̀lẹ́ níbi lọ́gà rárá akramakumullah so méjì yẹn wọ́n mú ní pàtàkì anakumullah so bí bàbá náà ṣe mú nìyẹn bí bàbá ṣe mú nìyẹn wọn kí ó Lázàrì ó bọ̀t bí wọ́n ṣe gbà á nìyẹn so kò sí mọ̀ọ́dù kan tí bàbá ò lè dá sí Allahu Akbar gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ìsìláàmù àbí lọ́gà àrọ̀bíyà yìí o pátápátá látòkè délẹ̀ Allahu Akbar àbí ohun téèyàn tún lè fèdè lárúbáwá kà àbí wọ́n kàwé àmọ́ wọ́n kọ́ra wọn níwèé la ilaha illallah wọ́n kọ́ra wọn níwèé wọ́n kọ́ra wọn níwèé wọ́n ń sọ òyìnbó Mọ̀lánà Sheikh Adam bẹ́ẹ̀ ni wọ́n ní gbọ́lá fún Allahu Akbar wọ́n ń ka newspaper dáadáa fúnra wọn Allahu Akbar so bó ṣe wà nìyẹn ìyẹn mo rò pé bóyá máa ti dá ẹ lóhùn ìdáhùn yẹn ó yé wa púpọ̀ àmọ́ ibi kíma tá ń sọ yìí nígbàtí Mọ̀lánà Sheikh Adam tí wọ́n jí tí wọ́n bẹ̀rẹ̀ sí rìnrìn àjò yìí àwọn ní kọ́kọ́ ni wọ́n ń kéwú sáwọn ẹlòmíì náà lọ wọ́n wá sí àrí wọ́n gbé síwájú bíi tí wọ́n lépa bá Sheikh Adam ni àbí Sheikh Adam nìkan ló rìn náà rí pé ibi tó yẹ kéèyàn máa kọ́ ṣeré in tí mo fi sọ bẹ́ẹ̀ sà inú markazi láàkó yé dáadáa inú markazi làwọn lèmi ti ṣe dádí ni mo ti ṣe thanawi mo ṣe diploma gbogbo àwọn tíra tá ń lò pátápátá bàbá ló kọ́ fún rárá wọn bẹ́ẹ̀ni eléyìí tó wá jẹ́ àwọn tíra kútùbù tọrọ́ọ̀tì bí àwọn orin bàbá ṣiṣẹ́ ríwẹ̀ tó yẹn pọ̀ mọ́ lárúbáwọ̀ máa sá fún àwọn nǹkan yẹn gangan la fẹ́ mọ̀ tẹ́lẹ̀ wọn yìí sá fún orin kankan wọn yìí sá fún kankan àwọn ọmọ lárúbáwá gan wọn yìí sá fún àwọn orin yẹn wọn yìí sá fún àwọn kankan wọn ń kọ but ọ̀lẹ ti dé nígbà tó yá sí pé ọmọ lárúbáwá gan àmìyà ló máa lò ní lórí mímbàrí ókè tí ẹ kọ́kọ́ gbé tó bá ń sọ fúsá tó bá ń bá wọn sọ wọ́n ní كلم زي الناس لو انت تعيز ان تقول العربية اطلع المنبر kò gun mímbàrí lọ so wọ́n kà pé mímbàrí yẹn ibẹ̀ ni wọ́n ti ń sọ èdè lárúbáwá ibẹ̀ ni wọ́n ti máa sọ èdè fúsá lárúbáwá bọ̀dẹ̀ ẹni tó ń sọ tó fẹ́ sọ̀rọ̀ bí èèyàn òun ló máa sọ àmìyà so gbogbo yẹn kò lè lọ́dọ̀ wọn nígbà yẹn àmọ́ ńgbà tí gbogbo nǹkan di yọ̀bọ́kẹ́ mushkilatu takhassus bẹ́ẹ̀ ni òun ló ń bí kíní yẹn kọ́nà járí pẹ́sà naam níbi àwọn ọ̀rọ̀ tẹ́ sọ fún wa yìí Mọ̀lánà Sheikh Adam ṣé ìyẹn wá lè sọ wípé ibìkan ni bàbá tẹ̀sùnwọ̀n dáadáa sí ibìkan wọn tẹ̀sùnwọ̀n bẹ́ o lè sọ bẹ́ẹ̀ Allahu Akbar ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n dá bàbá mọ̀ wọ́n ní àṣebí tàríwù nìkan ṣo ló ń ṣe òun ni ọ̀rọ̀ Islam fi Nàìjíríà
ọ̀rọ̀ Islam fi Tarikh Mujaz Nigeria kò yé wọn ni. Gáràdù bàbá filkitaba inú àwọn afẹ́ ṣe tàlífàtù wọ̀nyí ó dúró lórí nǹkan méjì. Akramakumullah. Mo fẹ́ kọ́ mọ́nkíw tàlífàtù yẹn so kí n ṣe tẹ̀síhìl Akramakumullah. àwọn sọ̀ọ̀bát àwọn èyí tó ṣòro kí n gbé fúyẹ́. Ká má impose yìí tí wọ́n ń ṣe fún àwọn ọmọ lárúbáwá lé àwọn ọmọ tiwa lórí. Bẹ́ẹ̀ni. Akramakumullah sir. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wo ìrìn tí bàbá kọ́kọ́ rìn tán lọ Saudiya tán lọ Sudan, Saudiya, Masari ní 1946. Èyàn rí pé ìmá béèrè pé ń bolo ti wá tí wọ́n ń bi wọ́n pé ìbò ni wọ́n yìí ti wá Nàìjíríà mo ti wá ìbò ló ń jẹ́ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ò mọ Nàìjíríà ń gbà yẹn. Tarikh wo tí wọ alamul arabi rárá ìbò ló ń jẹ́ Nàìjíríà so kíní yẹn ó ní gáràdù ẹlẹ́ẹ̀kejì. Allahu Akbar. Tó mú bàbá kọ tírà pé àwa náà láàfáà nílùú wa aláwọn àfáà iṣẹ́ tí wọ́n dẹ̀ ṣeré so òun ló mú bàbá máa kọ Tarikh Nigeria, Islam fi Nigeria, Mujaz Tarikh Nigeria, Aslu Qabaili Yorùbá, Nasimu Soba, gbogbo àwọn. So àkọ́kọ́ tí bàbá gan sọ pé àkọ́kọ́ tírà táwọn ṣe tó máa ṣe kíní gan ó ní Tarikhu Da'wati ila Allahi bayna al-ams wal yawm. Tírà tí ó jáde táwọn bàbá sọ. Allahu Akbar. Ọlọ́run kó bá kẹ́ wọn. Àmín. Ìpè tírà táwọn èèyàn ni ò jọ mọ́ nǹkan kan tó jọ mọ́ tàríhù tó jọ mọ́ tán fẹ́ fi pàtàn àwọn àfáà wà ní ìlú wa so èèyàn ó jẹ́ lẹ́ẹ̀kejì. Walhamdulillah gáràdì méjèèjì lọ́lọ́run ní kí bàbá àkọ́kọ́ Ọlọ́run fi wọ́n ṣe kọ́ngẹ́ rẹ̀. Ibi tí mo wá fẹ́ kẹ́ láyé wa gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké nísìn mushkilatu takhassusi ayé tá a wà nísìn wọn yìí pín ẹni tí ò bá ní ṣáádà lé mọ́ kọ́ra ó tiẹ̀ lè má rọ́ náà kò wá sí papọ̀ mọ́ nísìn ọ̀nà wo la wá fẹ́ gbà àbí àwọn pẹ́rẹ́gì wo la fẹ́ gbẹ́sẹ̀ lé tí yóò fi jọrú àwọn bàbá náà. Akramakumullah. Ọ̀nà tá a fẹ́ tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti kọjá. La taqul qad zahabat arbabuhu la taqul qad zahabat arbabuhu kullu man sara ala darbi wasal kullu man sara ala darbi wasal kullu man sara ala darbi wasal. La taqulu la taqul qad zahabat arbabuhu. Má sọ pé àwọn èèyàn ti lọ, àwọn èèyàn bí ta bá ń ka àwọn èèyàn wọ́n ti lọ. Kullu man sara ala darbi wasal. Gbogbo ẹni tó bá ń rìn lójú ọ̀nà tí ò dúró yóò délé. Èsì tí mo lè fọ́ ni tí a bá ti rìn yóò débẹ̀. Kí Ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá pẹ́. Iṣẹ́ pọ̀ ní ọrùn àwa tá a jẹ́ ọ̀dọ́
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ. lápèjúwe nígbà tá a wà ní lè kéwú nígbà tó ọ̀pọ̀lọpọ̀ ò mọ gáràdì tí wọ́n fi dá markaz kalẹ̀ ẹlòmíì ti mú ní kíní ojúkọ̀nà pé náwó àti sọ́rùfù yìí nìkan ìwọ tó bá mọ náwó àti sọ́rùfù ò mọ kéwú àwọn èèyàn mú bẹ́ẹ̀ àwọn èèyàn kan mú wípé ò mọ wá sí ṣe ò mọ kéwú ìyẹn ló pọ̀ jù sá. ìwọ máa rán náwó àti sọ́rùfù so muskila tí ẹlòmíta kó sí òun nìyẹn so ńgbàtà ń kọ́ geography ní class àwọn ẹlòmíà máa ń pè mọ́tíàmù kò ṣe ti ẹni pé lẹ́yìn mọ́tíàmù ò ṣe ti kúrò mẹ́ẹ̀ láti jọ kò bọ́ sẹ́nu gate kò sí yé ni so ìyẹn bẹ́ẹ̀ ẹlòmíà máa rí pé ọ̀rọ̀ kí ni orúkí tó bá ti kúrò tó bá ti dúró lórí náà sọ́rùfù ó lọ so gbogbo àwọn màwádùn míì wà tá à ń kọ́ kódà ará àfà kọ́ wa ní mi tòjíù dáwà ẹ̀ irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn òun náà ló bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ńgbà ẹ̀ tí kò ìgbóná tó yìí nínú ilé kẹ́ ń bí bẹ́ẹ̀ ni wọ́n yan àfá fún wa but ńgbà tí apá rẹ̀ ò ká kò yà sí àbí kò sáyé sà apá ò ká kìí ṣe pé mo fi bù wọ́n kù but bó ṣe rí nìyẹn so kíní yìí ó kó kíní ńgbàtà táà wọ wúlátẹ̀ òjì àwọn ètò ìdí yẹn àti Jawaratu Tawhid àti Baikuni hadith kò àràfà kọ̀wà àfáàdẹ́ wọn ń gbà náà àràfà kọ̀wà àwọn tí wọ́n gbé fún àti fálákì ni àwọn tí wọ́n gbé fún wọ́n kàn ń wò wá wọ́n bá ti wá sí kíláàsì láàárọ̀ yọ́yà máa sọ̀rọ̀ míì kìtàbù dùnìyé òun ó kọ́ yín kìtàbù dùnìyé ó jẹ́ débì kan àwọn sọ ń kíláàsì wa pé kìtàbù dùnìyé yìí àmọ́ àdẹ̀fẹ́ mọ́ ṣe rí èyí tó wà nínú tírà tán kọ́ wa yìí òun ni ká padà sí àníri wọ́n kìtàbù dùnìyé ni wọ́n ṣe àwọn kan ó sì darí wọ́n kọrí síbi tí gbogbo kálukú kọrí sí yẹn àwa kan là ń gbìyànjú láti kọ́ra wa kìí ṣe pé àfáà ló ń kọ́ wa o wàláhì wọn kọ́ mi níbẹ̀ ikú ní
ẹnìkan ò kọ́ mi wọ́n kọ́ mi ní Jawharatu Tawhid akramakumullah madhahib aqadiyya fúnra ara mi àti mímọ̀ Ọlọ́run Allahu akbar òun ni mo fi mọ̀ Allahu akbar dèní òun ló wá ràn mí lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn kìíní àti hadith àti gbogbo ẹ̀ Allahu akbar bó ṣe rí nìyẹn. ọ̀nà yìí nìsín ẹ ti mú Mudril Markaz ẹ tún ti sọ̀rọ̀ hadiru ẹ̀ nìsín ọ̀rọ̀ Mawlana Sheikh Adam bí bàbá náà ṣe brought ra wọn up ẹ̀yin náà ti fi tọ̀dọ̀ yín kún nìsín sá ibi ọ̀rọ̀ mo sọ. èmi ìkọ́ṣe ni mi ò brought ara mi up wàláì situation ló dictate bí ṣe fẹ́ ṣe fún mi má fi mi wé èèyàn ò tí lè bá wọn so bó ṣe rí nìyẹn. ibi ẹ sọ̀rọ̀ tíra tawjihu da'wa nínú àwọn tíra tí bàbá ṣe. naam tawjihu da'wa ẹ̀ irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn òun náà ló bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ńgbà ẹ̀ tí kò ìgbóná tó yìí tí bàbá fi ṣe tawjihu da'wa wa du'at torí àwọn tó ń dé láti Saudiya nígbà yẹn ọ̀rọ̀ ẹ má ṣe bọ ọ̀rọ̀ ẹ má ṣe tawassul ẹ má fọlá ànábì tọrọ ẹ má fọlá ẹnìkan tọrọ ẹ má fọlá ṣéhù kan tọrọ òun ló ṣẹlẹ̀ ó wà ń gbà náà kò kálẹ̀ tó yìí torí àwọn ọmọ tí Saudi tó ń lọ Saudi ó pọ̀ tó yìí. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dé ń gbà. rárá gbogbo wà ní bàbá wa wọn àti ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ wà ń lè kéwú ní Nàìjíríà ń bí kó tó wọ Saudi kó tó lọ kéwú Saudi ni so kò sí wọn tó bẹ àwọn àgbà wọn tó dẹ̀já sí pé ọmọ Markaz làwọn náà àwọn ni wọ́n wà bọ̀dún wọn lè kójú bàbá àwọn dáwà àwọn tán dẹ̀ ń ṣe yẹn wọ́n ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ but láti Saudiya bóńbáàzì ní kò tẹ̀ sí Usemini ń bo àwọn yẹn ò ìdé bóńbáàzì làgbàlagbà làfà nígbà yẹn bóńbáàzì àwọn nǹkan tó sọ àtàwọn kìíní òun ló pọ̀ jù nù tawjihu da'wa wa du'at tí bàbá ń try láti correct nígbà yẹn òun ni gbígbà yẹn ṣe rí nìyẹn. níbi ọ̀rọ̀ mọ̀sọ̀ọ́yà ìsà àwọn tíra ta kàí nìsín nínú ẹwà tó yẹ pé ó ti ju 30 ọdún lọ nínú ẹwà tó yẹ pé ó ti ju 50 years lọ tàbá mú accord akramakumullah sà gẹ́gẹ́ bí ẹni pé wọ́n jọ lògbà pẹ̀lú Mawlana Sheikh Adam bẹ̀tí wọ́n àjọ bí wọn nínú ìlú kan náà so nísìn àwọn tíra accord ti wà tó yẹ pé ó ti di mọ̀sọ̀ọ́yà tó yẹ pé tí a bá fẹ́ rí sà èèyàn lè rí lójú kan náà bẹ́ẹ̀ ni so ǹjẹ́ àwọn tíra bàbá yìí náà ṣó ti dé dárájà mọ̀sọ̀ọ́yà ó ti dé dárájà mọ̀sọ̀ọ́yà akramakumullah àmọ́ o lè compare ara wọn pẹ̀lú bíà àti bí wọ́n ṣe kọ́ ọ̀tọ̀ ni dàwáyé
tó ń gbé wọn kọ́. Mọ̀sọ́ àti àkọ́dù ṣe tíra tá àkọ́dù ṣe Abqariyat Muhammad Abqariya kìíní gbogbo ẹ̀ pátápátá tó kójọ yẹn Abbas àkọ́dì ń kó jọ òun èyí kọ́ mọ́ ń kíw Abbas Mahmoud kí ń kọ́ mọ́ ń kíw òun rí ààyè tó pọ̀ iṣẹ́ tó ń ṣe tó yá pé nǹkan tó máa jókòó tí ṣáláńgá ẹ̀ ní ẹ̀yìn ààyè tọ́ílẹ̀tì ẹ̀ báyìí ó tó tíra débẹ̀ báyìí yóò máa gbọ̀nsẹ̀ yóò máa wo tíra lọ. Wallahi lazim ẹ bá dé mọ́sárì níbi ilé ẹ̀ rí so kì í ṣe pé bóyá ẹ máa bá mi wá káàkiri kọ́ so ó lè jókòó tó máa ro nǹkan mí gbà mí bóyá ilé ìgbọ̀nsẹ̀ ló wà àwọn khawatiru yẹn wá ni so yóò sì bẹ̀rẹ̀ sí máa kọ́ bí Abbas ṣe ń kọ́ nǹkan gbà ẹni so a rí àwọn wìjìhátù nazar ní wìjìhátù taqarrub níbi àwọn nǹkan tí wọ́n ń ṣe but kò jọra wọn zurufu bí àwọn ó yàtọ̀ nǹkan tó dẹ̀ mú wọn máa ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ so mọ̀súwà tó ń sọ yìí tí Abbas mo ní lè complete so everything ni Abbas Mahmoud al-Aqad ló touch òun ló touch tó dẹ̀ fi ṣe tó ṣe tíra yóò máa sọ̀rọ̀ mí gbà mí ẹ bá ní ẹ máa kàn káàkiri báyìí so kí ọ̀rọ̀ kí ó jẹ́ akárí bàbá láìgé pẹ́ ẹ fi nílẹ̀ fún wa nísìn bàbá Mùlánà Sheikh Adam gbogbo field lọ́lọ́run ti ní kí wọ́n excel bóyá ká ṣe tíra ni ká kọ́ mọ́ ń kéwú ká kọrin ká kọ ọ̀rọ̀ tórin bá wá akramakumullah wọ́n á kọ́ akramakumullah bàbá òyìn ṣàkọrin àmọ́ tórin bá wá wọ́n á kọ́ bẹ́ẹ̀ wọ́n ní munajat tó jẹ́ orin náà dàwáyí náà ni Allahu Akbar òun ló gbé wọn kọ́ so wọ́n á kọ́ bẹ́ẹ̀ wọ́n á ṣe tafsir wọ́n á ṣe wáàsí torí tafsiri yẹn kìí ṣe pé mo kàn fẹ́ ṣe tafsiri ni wọ́n ṣe ń ṣe tafsiri wọ́n fi ń kọ́ ọmọ ń kéwú ni pé tí wọ́n náà bá dé tó bá jáde tó bá di àfáà tafsiri nílùú ẹ̀ bó ṣe ṣe é rèé so lára bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn bí bàbá léèrè pé ó yẹ kẹ́ ṣe tafsiri kẹ́ kọ kalẹ̀ ní tírà bàbá ní mi ò ṣe ìdí ni pé Kùránì ń sọ̀rọ̀ ìyípo ni kò dákẹ́ jọ kan Allahu Akbar so táwọn bá wá ṣe ìtàwọn Sayuti ti ṣe àti ìtàwọn Zamakhshari ṣe ṣerú ẹ̀ làwọn máa kọ́pì
làwọn máa dà kò ní ṣe bẹ́ẹ̀. Mo lérò yìí pé inú àwọn tó bí bàbá ń jọ náà, bóyá tí ń bá gbàgbé, Imam Jamiu Alápẹ̀rẹ̀, hafidhahullah wa ra'ah. Kọ́lọ́n kó dẹ́mi wọn sí, wọ́n wà nú àwọn tó sọ. So ìyẹn bẹ́ẹ̀. Gbogbo ọ̀rọ̀ isa Ní sùúrù èyí tó béèrè yẹn. Èèyàn ò fẹ́ sọ̀rọ̀, èèyàn ò fẹ́ yẹpẹrẹ àfáà kan, èèyàn ò dẹ̀ fẹ́ gbọ́lá fún Sheikh Adam lórí àfáà kan. Àmọ́ haqa'iq tarikhiyya ilmiyya níbi tán bá ti ń treat ẹ̀, wọ́n ní fi kankan pamọ́. Mo fẹ́ mẹ́lẹ̀ wá pé nígbà tí wọ́n tú Qur'an, tú Qur'an yìí kìí ṣe pé ohun bàbá pé mo kàn fẹ́ tú Qur'an. Rabitatul Alamil Islami ni wọ́n pe bàbá wípé àwọn kan gbé Kùránì èdè Yorùbá, wọ́n gbé wá bá wọn wípé káwọn tú sí iṣẹ́ táwọn ṣe rèé. Àwọn ò ní síkọ̀ sédè wọn, sédè Lárúbáwá tí wọ́n ò gbọ́ Lárúbáwá. Ẹni tí ò gbọ́ Lárúbáwá báwo ló ṣe fẹ́ tú Kùránì? So àwọn gbé fún bàbá kí bàbá lọ ṣe. Èsì tí bàbá fọ̀ ní pé ó wà lọ́wọ́ mi, mo ní ẹ̀dá ẹ̀. Bàbá ní pé orí ẹnìkan kò tó téèyàn bá pọ̀ ń di nǹkan. Àtàrí àjànàkú sì nìyí, kìí ṣẹ́rù ọmọdé. So táwọn yẹn bá lè gbà, Ali Harakan ló wà ní Secretary General ń gbà náà, Rabitatul Alamil Islami. Tán bá lè gbà káwọn fi àwọn èèyàn kúnra, àáfàá ni wọ́n láàyè wọn, àwọn ó pè wọ́n tán fi. Nígbà táwọn yẹn láwọn gbà, bàbá bá fi pé Sheikh Kamal, Sheikh Sanusi Alaka àti bàbá wọ́n wá pe Sheikh Raji gẹ́gẹ́ bí pé òun mọ̀wé, kí Haji Kamal náà pé Ajé tún mọ bí, wọ́n pe òun náà. Àwọn yẹn jẹ́ kíní. Àwọn kan wà ọmọ kéwú ni wọ́n dẹ̀ ṣe ń kéwú lọ́wọ́. Kódà wọ́n sì wà ní àwọn tó wà Lazari wà, àwọn tó wà ní Jamia Islamiyya wọ́n wà. Yàtọ̀ sáwọn méjì tí mo dárúkọ yẹn, ẹni tẹ́ bá gbórúkọ ẹ̀ ń bẹ̀, ọmọ lè kéwú ní jọ náà.
so wọ́n wá ní pé kí wọ́n wá kán pẹ̀lú wọn kọrúkọ wọn sínú Kùránì yẹn. Wọ́n wá ń jókòó papọ̀, àwọn bàbá wọn yìí wọ́n ń jókòó papọ̀. Kìí ṣe pé wọ́n bu ìkan lé àwọn kan lọ́wọ́, bóyá ìwọ lọ ṣe Jísù Ahmed bí báyìí, ìwọ lọ ṣe rárá, wọ́n jìjọ jókòó papọ̀ ni. Wọ́n jókòó ńlọrin dáadáa láì mọye ìgbà. Tán bá jìjọ jókòó bẹ́ẹ̀, wọ́n ju ìbéèrè kan kalẹ̀ níbi Kùránì. Tán bá dé pé kí ni ìtumọ̀ eléyìí, kí ni ká ti tú? Kí ni ká ti tú? Wọ́n fà lọ bọ̀. Ọ̀dà kí ni ìwọ náà wọ Alájà Ádámù, kí ló rò? Àwọn náà wọ́n wá sọ nǹkan táwọn náà rò. So bí wọ́n ṣe Kùránì ẹni ẹ̀. Dédé ní Kùránì yẹn fi jáde sí Málíkù Faisal, kọ́lọ́n kó fọ̀run kẹ́. Ó ṣènáwó ẹ̀ láti tẹ̀. Lubnani ni wọ́n ti ń lọ tẹ̀ ńgbà náà ní Darul Fikri. Ìgbà tí Faisal kú, ó bọ́ sórí Khalid. Èyí tí wọ́n ti tẹ̀ láyé Faisal yẹn ó ti tán. Ẹlẹ́ẹ̀kejì tán máa tẹ̀, Khalid ló náwó ẹ̀. Àwọn Sheikh Raji Suleiman, kọ́lọ̀n kó jẹ́ àrí wọn pé, àti Ajétúmọ̀ bí àwọn ni wọ́n lọ Lubnan, àwọn náà ń lọ ṣàmójútó ẹ̀ tí tán fi tẹ̀. Bàbá ò dàyàkọ́ ìpé ìṣẹ́bé mi ni wọ́n gbé fún. Ẹ jẹ́ kí èmi nìkan kí n dàyàkọ́ kọ́ máa rárá. So eléyìí òun ni àpèjúwe tí èèyàn bàbá ò máa ṣe nǹkan ní ṣe pé ẹjẹ́ kan mọ̀ pé mo mọ̀. Ẹjẹ́ kan mọ̀ pé mo mọ̀. Gbogbo ẹ̀ pátápátá àwọn dàwáyìn àtàwọn asbab, àwọn nǹkan kan ní gbé wọn dín pé eléyìí ọkàn eléyìí. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run kí ó jẹ́ kárí babaláyé gé pẹ́. Albarka ọlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ìbéèrè tí ó gẹ́gẹ́ lè àárín ìrìnṣẹ́ nípa kíkọ tíra bàbá Sheikh Adam. Àwa bá wípé Sheikh Adam ní àkọ̀wé wọn ní sẹ́kẹ́tì tí wọ́n bá wọn kọ tíra. A gbọ́ pé Sheikh Adam lẹ́ tí wọ́n bá wọn kọ tíra tí wọ́n mọ̀ pé láwù tí wọ́n mọ̀ kọ́. Láíláí. Tó bá gbọ́ ìrọ̀ pátápátá wú òun lẹ́ni yẹn pa. Kò sẹ́ni tó ń bá bàbá kọ tíra. Fúnra wọn ni wọ́n máa kọ hátù wọn. Ní tí mo ti sọ látọ̀rọ̀ tẹ́ sọ ìyọ́nà kó jẹ́ ká ní pẹ́sà. Mọ́sàlì ni àwọ́wà tí àwọn tíra Sheikh Adam kan jáde. Tí àdẹ̀mọ̀ ká tó kò nílé. A kàn lọ sí mọ́tẹ́mọ́tò wáhábà níjọ ẹ̀yìn àhábà pàdé mẹ́. A rí pé Sheikh Adam lọ kọ sílẹ̀ gbà. Àwọn ọmọ tíra ilé ìtẹ́lẹ̀ bóò ló ti jẹ́. Èmi wá ń bi wá bàbá Sheikh Adam àmọ́ tíra ká tó kò nílé. Wọ́n ní wallahi tíra Sheikh Adam ni. Kóhun ṣẹ̀dé láti Nàìjíríà pé ó ti dá dọ́jà ní Nàìjíríà kan pé ẹ̀yìn lẹ́kọ́ tẹ́ kọrúkọ Sheikh Adam sí kó lè rìn. Bẹ́ẹ̀ tí wọ́n tó ń rí káàkù Sheikh Adam lòun rí, òun sì ní fásù wọn bẹ́. Lèmi fi mọ̀ pé tó bá jẹ́ nìkan ní wọ́n bá Sheikh Adam kọ̀ tí láti wọ́n mọ̀ pé nínú ọmọ tí ó tó máa kọ́ kalẹ̀. Ó yẹ kí wọ́n bá lè sọ pé káàkù ẹ̀ tí mọ́ bá wọn kọ tíra lójú ayé wọn táwọn ti tẹ̀ náà ni. Ọlọ́run kò jẹ́ kárí pẹ̀pẹ̀ tọrọ yín bẹ́ẹ̀ náà láì pé inú ọlá ti ń bẹ fún lágbájá ni pé gbogbo tíra Sheikh Adam tẹ bá rí àbó kan máa pe inú òun náà mọ̀ kọ́ kalẹ̀. Kò sí nǹkan tó jọ. Irọ́ gbúrúgbú ọ̀hún ni. Irọ́ tó ní mọ́dù àti ṣẹ́dà ni. Kò sí nǹkan tó jọ.
kódà bàbá máa ti kọ ìmí wọ́n á kàn wá tó bá wá sí Agége wá sọ́fíìsì ọ̀yá ẹ̀ka tíráì ẹ̀ka kìíní yìí lẹ́ni tí wọ́n bá gbé fún òfìkà kátù wọn ni wọ́n wà ṣẹ̀ṣẹ̀ gbé fún ẹni tí ó tẹ́ dọ́rbà aláàtìl kàtíbà so kónítọ̀ má ṣe mistake òun ni wọ́n ṣe ní kí wọ́n kọ́kọ́ kà nílé ibi tí ọba arọ́wọ́ wọn bẹ̀ tí ọba rí nǹkan gbàlérò ń bẹ̀ kálukó bèrè ní kílẹ̀ wí láàrin ẹni torí tẹ́lẹ̀ ẹni tó máa ń bá bàbá tẹ alakatiba Murtada Sheikh Murtada Raji lẹ́dẹ̀ ọmọ Markaz ni ó ní khatu gan òun ló kọ́kọ́ dá Islam fi Nàìjíríà àtàtijọ́ yẹn ló dá sí pẹ̀lú khatu ẹ̀ àtẹ̀yí tán fi kún tán fi wá ṣe tọ́bọ̀ ẹlẹ́ẹ̀kejì but òun yìí Markaz bàbá kúrò lágége nígbà wẹ́ẹ̀tì ẹ̀ wọ́n lọ sí mọ́ṣáláṣí aṣòro òbí òun dẹ̀ ni wọ́n mú sí mọ́ṣáláṣí aṣòro òbí tó lá alájì aṣòro òbí yẹn alájì Mashhud aṣòro òbí ọ̀rẹ́ bàbá ni òun yẹn ni alájì Mashhud aṣòro òbí ló ní kí bàbá fún àwọn òun kọ́ mọ́ṣáláṣí òun fẹ́ ṣí mọ́ṣáláṣí yẹn òun dẹ̀ fún òun gbé sábẹ́ bàbá Allahu Akbar náà fi ní pé kí Murtada Raji yẹn kó máa lọ bẹ̀ ó wà ń bẹ̀ òun ló ń kírun ń bẹ̀ nígbà yẹn títí ibẹ̀ làwa yìí ti ṣe ìdádí àbí láti ṣe ìbtìdáyì àǹkàtírà wàlímà Kùránì gbogbo ẹ̀yẹn kò tiẹ̀ sí nǹkan tó ń jẹ́ wàlímà torí kò di owó oúnjẹ bíi ti sìn kò ń ṣe but ibẹ̀ láti ká Qaidatu Baghdadiyya àtàwọn nǹkan míì gbogbo orin tí bàbá ń kọ́ wọn nígbà tó máa ń ṣe tẹ̀m̀sìlíyà gbogbo ẹ̀ lòun náà kọ́ wa gbogbo ẹ̀ ló kọ́ wa tọ́rọ a máa ṣe tẹ̀m̀sìlíyà astaghfirullaha min zunubin afratu fihinna waqtadaitu so gbogbo orin yẹn bó ṣe ń kọ́ wa nìyẹn a dẹ̀ máa fi ṣe tẹ̀m̀sìlíyà ta máa fi parí ta máa fi dìde so òun ni ó máa ń lo alakatiba lẹ́yìn ìgbà tó kú tó òun ti wá kúrò ó pẹ́ àfá Ibrahim Nuruddin albarka lójú lọ́nà ọlọ́run kó bá kẹ́ òun náà wá gbà ó ń tẹ̀ ń gbà náà gbà tóun náà lọ tó wá kan àwọn míì àmọ́ kún mọ́ khatu bàbá ni bàbá ò fi gbé fún wọn bẹ́ẹ̀ ni táwọn fi wá gbé sí typewriter tí wọ́n wá tẹ̀ jáde kódà stencil wọ́n ń lo stencil gbà yẹn yọ síra wọn rárá kí ní ìwé stencil yẹn náà máa ṣe ibẹ̀ náà máa tẹ́ so stencil machine máa wà náà máa fi róòlù ẹ̀ báyìí náà máa fi róòlù ẹ̀ ló lè yọ kọ́pì tó pọ̀
kí Ọlọ́run kí kó jẹ́ kárí bàbá láyé gé pẹ́ Ọlọ́run kó túnbọ̀ jẹ́ kí ẹ̀mí gùn lórí àlàáfíà àti àránṣe àti jẹ́rí ọ̀tá. بسم الله كل والله فما بابا مولانا الشيخ مدير المركز لقد جاءكم لإيلاف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بل ملايين ربنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين